ọwọ́ ti tẹ ọkùnrin tó gbé gòrílà wọlú ìlú ní ìpínlẹ̀ Kánò. Ẹ yéé fi ẹ̀mí àwọn ọmọ wa tayò olóṣèlú o. Òṣèré tíátà Fẹ́mi Branch fìgbèta. Ọwọ́ àwọn ológun ti tẹ obìnrin kan tó ń ta egbògi olóró fún àwọn afẹ̀míṣòfò. Ó mà ṣe o, ọ̀pọ̀ ẹ̀mí ló ti sọnù lásìkò tí àwọn ọmọ ogun àti agbébọn gbéná wojú ara wọn ní ìpínlẹ̀ Màdúgùrí. Ọba Ògúnwùsì ti sọ̀rọ̀ lórí ìṣèjọba ààrẹ Tinubu. Àwọn ọmọ ogun ti mú àwọn afẹ̀míṣòfò 8 lóòyẹ̀, bẹ́ẹ̀ làwọn kan pàdánù ẹ̀mí wọn. Àwọn 8 ni ọwọ́ tẹ̀ lásìkò táwọn ológun lọ dóòlà ẹ̀mí àwọn ará Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀. Ẹni tó jẹ́ agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà òun ló fi ọ̀rọ̀ ọ̀hún lélẹ̀ o. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ààrẹ Tinubu lórí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìlú Ògbómọ̀ṣọ́ náà tí wọ́n jáde láyọ̀ àti àlàáfíà. Tẹ́ ẹ̀ bá ti gbàgbé wípé ṣáájú ni olùdásílẹ̀ ìjọ Redeemed Christian Church of God Pastor Enoch Adébóyè ti sọ wípé ìtúsílẹ̀ àwọn ọmọ náà yóò jẹ́ ìyàlẹ́nu fún gbogbo ìlú, léyìí tó sì padà rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan kọminú lórí obìnrin tó pọn ọmọ sẹ́yìn láàrin àwọn olùkọ́ èyí tí wọ́n ní ó pàdánù ọmọ rẹ̀ lásìkò ìkọlù ọ̀hún, léyìí tí kò rí bẹ́ẹ̀ rárá. Obìnrin náà sì ti farahàn nínú fídíò ìtúsílẹ̀ wọn níbi tó ti gbé ọmọ rẹ̀ dání. No, we have done his own. Yes, sir. Please talk to them. Be talking to them. All right, okay? God has done it. We thank God for everything. It's over. It's over, okay? We bless God. No problem. Ọba Babátúndé Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì ti ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá àti àwọn ọmọ Nàìjíríà lápapọ̀. Ó ní òun fẹ́ kí a ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu fún sáà kejì fún ìtẹ̀síwájú iṣẹ́ rere rẹ̀. Ó tẹ̀síwájú pé bí ẹ bá wo ìṣèjọba ààrẹ Tinubu dáadáa, ó ti mú àyípadà ńlá bá ọrọ̀ ajé wa, bẹ́ẹ̀ lórílẹ̀-èdè yìí tún yàtọ̀ sí tàtijọ́. Ó ní òun nígbàgbọ́ wípé bí ààrẹ Tinubu bá lè lọ fún sáà kejì, ìrọ̀rùn yóò dé bá tẹrú tọmọ. President Bola Ahmed Tinubu came very prepared, and the result is obvious. From the public governance and the private sector, what is happening in this country, we have never experienced it before. If you go to the capital market of Nigeria today, we are getting to a market capitalization of over 140 trillion. Never in the history of Nigeria. Also, the foreign reserve of this country is now getting to $52 billion. This can finance importation in the next 3 years conveniently. The projection is there clearly that the dollar is going to be well stabilized, and there will not be anything to shake our foreign exchange. The disparity is so close, no more arbitrage, no more rent-seeking. We are now ready for real production in our country. Also, the truth be told, the turnaround in the economy of our dear country, the legacy of Mr. President will definitely speak for him. A very bold decision he took. We're seeing the impact. Never in the history of our country that Nigeria will play a very strategic role in European economy. Thank God for a company in Nigeria to have sustained the aviation industry of the entire European market. Right now, a company in Nigeria, a local company in Nigeria, is at par in terms of production capacity of aviation fuel. Ìlú tí kò sí òfin ni kò ti sí ẹ̀ṣẹ̀ o, ṣùgbọ́n lórílẹ̀-èdè Nàìjíríà bí òfin ṣe wà bẹ́ẹ̀ náà ni ìjìyà wà fẹ́ni tó bá rúfin. Ohun tó ṣẹlẹ̀ kò ṣẹ̀yìn bí ọmọkùnrin kan tí wò ṣùṣù tó sì lọ gbé ọmọ gòrílà wálé ní ìpínlẹ̀ Kánò gẹ́gẹ́ bí ohun ọ̀sìn nínú ọgbà rẹ̀. Ṣùgbọ́n ṣá o, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àìsùn tí àwọn olùgbé là kọjá, níṣe ni wọ́n padà mú ẹjọ́ ọkùnrin náà tọ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún lọ. Wọ́n sì ti wá fi kélé òfin gbé lọ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Wọ́n ní kí ni ohun tí ọmọkùnrin náà rí lọ́bẹ̀ tó fi wà rọ̀wọ́. Ọ̀pọ̀ dèrò ọ̀run lásìkò tí àwọn ọmọ ogun àti agbébọn gbéná wojú ara wọn ní Màdúgùrí.
a gbọ́ pé èèyàn mẹ́ta dèrò ọ̀run lásìkò tí àwọn ikọ̀ afẹ̀míṣòfò ya bo báràkì ọmọ ogun ní Kọ́fà ní ìlú Màdúgùrí tí í ṣe olú fún ìpínlẹ̀ Borno níbi tí wọ́n ti rọ̀jò ìbọn lura wọn. A tún gbọ́ pé àwọn ikọ̀ afẹ̀míṣòfò náà gbé alùpùpù wọ̀lú ní nǹkan bíi aago 2 kọjá ìṣẹ́jú 14 tí wọ́n sì yìnbọn lákọlákọ kí ìjà náà tó bẹ́ sílẹ̀ láàrin àwọn àti àwọn ọmọ ogun ọ̀hún. Lóòótọ́ làwọn ọmọ ogun kan farapa níbi ìkọlù náà. Àṣírí ti tú o, ọwọ́ àwọn ológun ti tẹ Rachel Samuel ẹni ọdún 52 tó ń gbé egbògi olóró àti ọtí líle fún àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Borno. Ó sì ti padà jẹ́wọ́ wípé orílẹ̀-èdè Chad ni òun ti wá, òun kì í ṣe ọmọ Nàìjíríà rárá, ṣùgbọ́n owó ńlá ni òun rí pẹ̀lú bóun ṣe ń ta egbògi fún àwọn agbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà. Náà láì tó ṣe ó ní títa egbògi olóró fáwọn agbésùmọ̀mí ó ti mú kí ìṣẹ́ àti òṣì ó dínkù nínú ilé òun. Ẹ jọ̀wọ́ ẹ yé fi ẹ̀mí àwọn ọmọ wa tayọ òṣèlú mọ́ o, gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé gbogbo èèyàn kan ló ń gbé ìgbé ayé ìrọ̀rùn tẹ́lẹ̀. Púpọ̀ nínú àwọn ọmọ tí wọ́n sì jí gbé yìí ló ní àìsàn kan àbí ìkejì tó ń bá wọn fínra lágọ̀ọ́ ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní kì í jẹun kánú, kódà oúnjẹ mẹ́ta gan ní jíjẹ, ọwọ́ Ọlọ́run ni gbogbo rẹ̀ wà. Fún ìdí èyí mo ń bẹ̀ gbogbo ẹ̀yin olóṣèlú pátápátá, ẹ yé fi ẹ̀mí àwọn ọmọ wa tayọ olóṣèlú mọ́ o. Ó sì rọ gbogbo àwọn olóṣèlú pé kí wọ́n dẹ́kun ìjínigbé àti ìfẹ̀míṣòfò gbogbo lórí ayò olóṣèlú tí wọ́n ta láàrin ara wọn. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ló ń jábọ̀ rìn sí tí ìgbọ̀nyín. Ire o.